Hello, Dabson. Brother, kí ló ṣẹlẹ̀? Mo ní àjọ tí ìwọlé wa kí ló dé? Èyí ni Sunday náà. Mo ní owó àjọ mi ò tí dọ́dọ̀ mi náà. Babe. Kí n bèrè lọ Mr. T. Babe. Màá pè é padà. Sweetheart, báwo? Mi bá lọ. Bí bá mo wà náà, kí ló ṣẹlẹ̀? My son, come. Àwọn tí ń lọ sí church service ni o. Church service láago mélòó? Ìgbà wo ni ẹ ṣẹlẹ̀? What time ni? 7 ló ti fẹ́ lò yìí. Àwọn máa bẹ̀rẹ̀ Sunday school ní 7. Then service máa bẹ̀rẹ̀ ní 8. Then títí 9 or 10 máa ti padà sílé. Oh, notify me pé everything ti change now. 9 o'clock ló máa ń kúrò every Sunday. Kí ló ṣẹlẹ̀? Ó kọ̀ wọ́n mi kí n tètè lọ léni ni. Ó kọ̀ wọ́n mi kí n tètè ṣe. Mo kí mi ní ráyè lọ Sunday school. So ìsìn mo fẹ́ máa attend Sunday school dáadáa ń sìn. Sunday school? O fẹ́ padà sí university? Wo bẹ́ ìbò alẹ́ pọ̀ ju ó fi mí lẹ̀. So tún mọ́ mi lọ báyìí sìn? Kí ló tí mi ṣe ní mo lọ? Kálí ti gbọ́, wọ́n náà fẹ́ tẹ̀lé iye lọ. Fẹ́ tẹ̀lé lọ. Of course ó máa tẹ̀lé mi náà. Kò sí wàhálà. Ṣé bó ṣe wá múra lọ lélẹ́yìn náà ṣá? Kí ló ṣe múra mi? Ṣé múra mi ò dáa? Eléyìí. Wo inú ẹ ti dọ̀tí ju. O ti ní dirty mind jù. Ṣé ìmúra yóò dáa ni? Mo ní mò ń lọ church òtútù ọ̀tọ̀ nìkan tó tún rò yìí gan-an. Lọ ṣáfẹ́ mi ní ọ̀pọ̀ tó máa lọ. Mo ń lọ church jáde wo ní ọ̀gá. Alẹ́ ti máa ń pọ̀ jù. Lè pọ̀ jù. Ọmọ mi. Ṣá máa pẹ́. All right, take care. Máa pẹ́ o. Obìnrin pẹ̀lú wàhálà. Church. Pásọ̀ ilẹ̀ ẹ máa respect. Ẹ máa disrespect ọkàn yín lé. Yesterday I gave you this form to fill. You fill everything absolutely fine. You're good. But you only omitted this part, the religious aspect of it. You didn't feel it. You understand? I need you to feel it. So why don't you feel it? I don't know. You don't know? No. What happened? You're supposed to just feel it. Maybe a Christian or a Muslim. I'm both. Is it possible you both? How come? Can you explain to me? My dad is a god and my mom is a god. So you mean you're serving two gods? Yes. You alone serving two gods? Yes. Is this it? Am I being paid on the ferry? To return in colleague. No, it's a very good bullshit. But no, what is our own? Normally, a team is unofficial. Or you can be official. But you better don't so more back on one. But she won't catch a citizen to and maybe that migrate to her. You know, so you full colleague in form can feel. So you know, but when you turn form the part of religions also made that would there be a kilo day to feel be more any feel kilo day feel Christian or a Muslim only both alone both how come how possible only the God of my mother the God of my father so with my years of experience in teaching line in connecting that benefit boya there is two religions or something in your home or something. I'm sorry to go personal, you know. So, but mo ko tó ń ṣẹlẹ̀. Ọmọ yẹn sọ pé two gods. So maybe elephant might be o bá ti yẹ yìí better jù ẹ lọ. Ṣé mo normally mi ò fẹ́ kí social worker involved. Àwọn olóyè kó máa di ẹ̀dẹ̀mọ̀ ayé máa di kọjá àbí tá a fẹ́ kọ́ dé iṣẹ́ ẹ̀ we know what that means. So kí ló ń ṣẹlẹ̀? Nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ ni wípé èmi máa mú lọ sí church then bàbá ẹ̀ náà tún máa mú lọ sí mosque. Bóyá torí ẹ̀ ló ṣe wà confused. I suspect I thought as much. Kò mọ èyí tó fẹ́ mú nínú méjèèjì. Ẹ má worry mo mọ nǹkan tí màá ṣiṣẹ́ tí bá ti délé màá pe dáàdì ẹ̀ máa bá dáàdì ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa nǹkan tẹ́ bá mi sọ à lè mọ bá ṣe máa yanjú because ó ti ń di pé ọmọ mi ti wà confused ní school kò mọ ibi tó ń belong sí bóyá Christian lòun àbí Muslim lòun. Ẹni láti jẹ́ kí charity ti ní adult lè ọmọ yẹn sì ó ti wà confused láti kékeré kò mọ which one to choose. Wá bìlí pẹ̀lú ọmọ méjì ló wà ṣe get so ẹ jọ̀ọ́ in your own interest in my own interest as well ẹ jẹ́ ká jẹ́ kọ́ ọmọ ẹ mú kan. I'm not choosing for you, but everyone enjoy. I should go. Really appreciate. Really appreciate the protection. So, thank you.
ẹ wo ẹ ṣáà bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ torí pé mi ò fẹ́ wàhálà rárá nínú ilé yìí kó fọmọ mi lẹ̀ fún mi ẹni kó fi ọmọ mi lẹ̀ fún mi èmi ṣàmú bímọ mi àbí wo ni gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. ṣoṣorí ẹ jẹ́ ká wò dáadáa ọ̀rọ̀ wà nù tọmọbìnrin yìí sọ o ìyá ló mọ mọ́ pọ̀ ìyá ló mọ mọ́ wò nígbà tẹ́ bá ń jẹ́ kí tọmọ ń ṣe mùsùlùmí tó ń ṣe kírísítẹ́nì tó wá débi tó délé ìwé tó di gbó sọ pé Ọlọ́run méjì lòún ní ẹ mọ̀ pé kò dáa fún àǹfààní ara ẹ̀dẹ̀ ni tí ìyàwó ẹ̀ sọ tó bá ti pé sí ìjọba bá yín dá sí wọn ní ẹ lè dá tọmọ ṣé yẹn dẹ̀ dá fún yín ẹ wò. bọ̀dá kúkúrú. bọ̀dá gíga. ọpọlọ yín kúrú. báwo lọ ṣe máa sọ pé ìyá ló lọ́mọ ẹ̀sìn tí ìyá bá ń sí ọmọ tí bàbá bá ń ṣe lọ́mọ gbọ́dọ̀ ṣe. bọ̀dá gíga. ọdọ́jú tì mí o ìdí kan fi dọ́jú tì mí ni pé kábọ́ọ̀nà ti ń lọ sí mọ́sálásí ni kúpẹ́tọ́ ìtẹ́gbẹ́ yìí sọ kò ní bá sọ. bọ̀dá gíga. ọ̀rọ̀ tí ò da. ẹ kàn ga ni ẹ ní làákàyè rárá agùnmánìyè ni torí tí ò bá bẹ́ẹ̀ ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ yìí nígbà tí wọ́n máa fẹ́ra wọn ṣé àmàdé tó wà láàrin wọn ó jọ fún ó ní christian lòun ó lóun ò máì ó ní muslim lòun ìyàwó náà lóun ò máì so nísìnyí wà ní kí kó máa lọ mọ́sìkì ń ṣe ló bá kú dáàrin wọn lókè lọ wáyàwó mi fà fọwọ́bùrọ̀ yìí. láti òní lọ effort tí ò bá ti máa lọ sí mọ́sálásí kọ́ọ́lẹ̀ wọ́n fẹ́ mẹ́ta fún ọ látẹ̀kọ́. bọ̀dá mi sílẹ̀. ẹ dẹ̀ mọ̀ mí o ṣe rí ìyàwó mi yìí ó yọ alétílápá kò létí. kò bí disrespect kò dẹ̀ sẹ́ni tó cause problem yìí ju pé mo show love gan mo respect ẹ̀ opinion especially so now she's doing everything to take. ṣáàjì tó o bá ṣọ ẹ lọ ṣọ ti gbàgbé pé amẹ́ríkà lè wà ní abẹ́ òfin nílùú amẹ́ríkà obìnrin ló tó fẹ́ bú mi. ṣe ni aláìsí pẹ̀lú lẹ́mi lẹ́wà. o fẹ́ nà mí. mi fún ilé sílá tẹ̀ nǹkan. o fẹ́ nà mí. ó dàbí bọ́dẹ̀ ẹjọ́ ìjàkadì. ẹjọ́ náà ṣé ìwọ ní rò pé ìyá ló lọ́mọ àbí bàbá ló lọ́mọ. àwọn tó nílò àkàyè bí wọn ò bá gbà wọ́n á jẹ́ kó yé pé ìyá ló lẹ́tọ̀ọ́ láti tọ́ ọmọ tó bá wọ 18 years tó bá fẹ́ tiẹ̀ sí bàbá ẹ̀ ó lè tiẹ̀ sí bàbá ẹ̀. ọpọlọ jẹ dàrú. ọjọ́ mi lọ wà bẹ́ẹ̀ ni ọdún wà láti bá fọ ẹni ẹ̀bùn tí bá fọ ẹni ẹ̀bùn ó ní fọ́lú ẹ̀ láìláì. sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀. sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀. sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀. ó sọ abẹ́kúta lẹ́yìn dàgbà sí ni. ẹ̀gbọ́n mi tẹ̀sán abẹ́kúta kọ́. lè ṣe báyìí sọ̀rọ̀ sà. kí ká máa ṣe ọmọ lọ́nà tí ọmọ lẹ̀ kó máa lọ jọ́ọ̀jì. ẹ̀gbọ́n mi ẹ fi wọ́n lè ṣe àyìn òrí pé wọ́n ti mú nǹkan ni kó wá sí bàbá. ọmọ àwọn tẹ̀mí máa sọ fún ẹ. ẹ̀gbọ́n tẹ̀mí ẹgbẹ́ tẹ̀mí lọ́wọ́ kan lọ́wọ́ tí ọ. ẹ jẹ́ ká bí àwọn tó ní làákàyè. wọ́n tó ní làákàyè. ọ̀bá ló lọ́wọ́ ní bí ìyá ló lọ́mọ torí èmi mọ̀ nílùú áfíríkà bàbá ló lọ́mọ. ní ẹ̀sìn tí bàbá bá sì ń ṣe ni ọmọ gbọ́dọ̀ máa ṣe. ẹ wo bí nílùú amẹ́ríkà táwa wà àti ibi tí ayé lajú dé ṣé ìyá ló yẹ kó tọ́mọ ní àbí bàbá èmi mọ̀ pé nílùú amẹ́ríkà ìyá ló lẹ́tọ̀ọ́ láti tọ́mọ tọ́mọ yẹn fi máa ṣoríire tó fi máa ní àlùbáríkà kó tó wá títí ní bàbá padà. bọ̀dá mi sí ló tó wọ. bọ̀dá mi. máa ń bẹ́ jọ ẹ wà ló ṣe wà ló sáré. ó ní àwọn ọlọ́sẹ̀ ọ̀rọ̀ ìyá ẹ̀ fún ìkọ́sí àwọn ṣe sá kúrò lé nìyẹn. ẹ̀rí ọgbọ̀ àbúrò ẹ̀gbọ́ ó máa kó ẹ̀rù ọ̀pọ̀ lé. àbúrò ẹ̀gbọ́ àbúrò ẹ̀gbọ́ mi máa kó ẹ̀rù mi jáde fún ẹ.